agogo ń ro dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrèǹgbè kò sí bá kèrèǹgbè ti lè tóbi tó kò lóhùn agogo lẹ́nu MC Blessiner kó lóhùn ọmọ fọ ẹnu mi àgbòyà Muhammed Akínbọ̀dé okú oríire àjọ̀dún ogójì ọdún tó tún pé bá ọ nílé ayé bá ọ bá yíra ńlẹ̀ látònídọ̀la kò tí ì tó oore tí bàbá mi òkè ṣe fún ọ ọkọ Rukayat máa wọlé mọ rọra olóríire bàbá Kadija máa wọlé mọ́ràbá bàbá Aishat okú ọdún o bàbá Abdullahi onírí gbé sọnù bí ó ṣe bí ọmọ bọ́ ọ bá pé ó kó orí towó ṣe bọ́ ọ bá rájò kọ́ ọ bá dùnú bọ̀ agbami ayé òní gbé ọ lọ lágbára lọ́wọ́ bàbá òkè ọjọ́ bí ire o sì ní dọjọ́ bí mọ́ ọ lọ́wọ́ yára sàmí kó o gbé tó àdúrà mi Ògúnyẹlé Akeem pẹ̀lú ẹbí gbogbo wọn pátá ló kí ọ wọ́n ní mọ́ kí ọ kú àyájọ́ ogójì ọdún tó pé bọ́ ọ nílé ayé ìkókó ọjọ́ náà rèé tolúwa ọba ti dà lágbà àgbàgbàǹgbà kọ́ là ń wí Muhammed ẹni orí bá ṣe lógo ògo ni ò ní kánjú kú o sì ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ agbami ayé ò ní gbé ọ lọ orógbó ajẹ́kùn ògbó kọ́ ọ̀tọ́kọ́ pẹ́kánrin kése kọ́ ọ̀pọ̀ láàrọ̀ orí adìẹ kì í burú kó yé dúdú oríire ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dè ò ní jẹgun kẹ́hìn ẹran lágbára lọ́wọ́ adánimọ́gbàgbé ẹni ìjáde ìwọlé rẹ̀ ò ní bọ́mọ aráyé nú olóríire Muhammed o ọmọ Akínọlá Akínbọ̀dé ọmọ Tawakalitu Akínbọ̀dé lábẹ́ òkúta ọ̀yá wa máa gbọ́ bí wọ́n ti kìran bàbá tó bí ọlọ́mọ gangan lẹ́ o ọmọ olówó dùrù ọmọ olówó ọ̀tàrà ará òwú wọn kì í ránró àwí ìmẹ́nukú òǹtòwú lábẹ́ ìjọ ọmọ ajílàlá ọ̀sọ́ ọmọ ajíbọ́sìn ọmọ arígbá ńlá buwó ọmọ atẹ́wọ́gbowó ọmọ arọ́wọ́ mẹ́wẹ̀ẹ́wá gboyè ní òwu ibi ẹmẹ̀sọ́ pé pọ̀jọ́ omi dán lọ owó tá a wù lù ú pè òwú pé bò ń bá kú ẹgbẹ́ rè lù ú ọmọ ẹrúkú máa wọ ọmọ àtàtẹ̀dọ́jà ọmọ akànkú ilé ọmọ akànkú òde ọmọ akànkú olókùn mẹ́sìn ewúladé ọ̀gbọ́dọ̀ mẹ́mú ọ̀gbọ́dọ̀ jogongo ọ̀pẹ̀ ẹnu la wú powó ẹnu la wú powó ẹnu la wú pòdèrè kókò ní òwú lábẹ́ ìjọ Muhammed Akínbọ̀dé o ọkọ Rukayat bọ́ ọ bá ń gbọ́ bí n bá ní wọ́n kí ọwọ́n wulẹ̀ sọ ọ́ lẹ́nu ni Ògúnyẹlé Akeem pẹ̀lú gbogbo ẹbí àwọn ni wọ́n panupọ̀ tán pé àṣeyí ṣàmọ́dún ọ́ sẹ́ẹ̀mí.